Hi everyone, welcome to Ẹ̀kọ́ Èdè Yorùbá TV. So 17 is 20 minus 3. That is ẹ̀ta, mẹ́ta, dín, ogún. That is, it's become mẹ́tàdínlógún. So 18 now. It will now give us 2 minus 2 plus 8. You can see this 18 will now give us 20 minus 2. So 2 will be méjì. And this sign is dín ogún. So you can say méjìdínlógún. You can say èjìdínlógún. You can say ìkejìdínlógún. So it's now become méjìdínlógún. But méjì, you say méjìdínlógún. When you are using L and N, the two together, méjìdínlógún. So this one is now 19, which is 1 and 9 minus 1. So it now be 20 minus 1. This is 1. Ọ̀kan, you can say ọ̀kan, you can say ìkan. Dín ogún. So it will now become ọ̀kàndínlógún tàbí ọ̀kàndínlógún. Ọ̀kàndínlógún. So you can see where that we said that we need that number 20. That's number 20. The next one will now be 20. Ogún. We call 20 ogún, which is 120. So you can say that's where I said that multiplication the other time, that is 20 times 1 will give us 20, which is ogún. Àmì-ìsọdí púpọ̀, multiplication, we call it àmì-ìsọdí púpọ̀. So that is, we call it ogún kan. This is ogún kan. So I will now rewrite it from 11 now. From 11. You can see now 17, 20 minus 3, which is mẹ́tàdínlógún. 18, 20 minus 2, méjìdínlógún. 19, 20 minus 1, ọ̀kàndínlógún. 20, which is 120. Ogún, just call it ogún. 20 is ogún. So 11, that is 11. Mọ́kànlá. Okay, mọ́kànlá. I've written this one before. 12. 12. Méjìlá. 13. Mẹ́tàlá. 14. Mẹ́rìnlá. So that's 15 now. That's minus. Anything that's where minus starts is 15, 25, 35, anything 5, 45, 55, 65, 75. So the number will be reducing, which is take away.
minus, and I told you that it means dín, dín, ó dín. So 15 will now be 15 will now be àrún-dín, àrún-dín-lógún, àrún, ẹ̀ẹ́dógún. So you can also say ẹ̀ẹ́dógún, ẹ̀ẹ́dógún, or you can use two here, ẹ̀ẹ́dógún, márùndínlógún. So you can also say márùndínlógún, ìkaàdógún. So you can also say ìkaàdógún. So like that's ìkejìlá, ìkẹrìnlá, ìkaàdógún. So this is 16. So you can also say ẹ̀rìndínlógún, ẹ̀rìndínlógún. You can also say ẹ̀rin. Sorry. You can also say ẹ̀rìndínlógún, ẹ̀rìndínlógún. So you can say ìkẹrìndínlógún, ìkẹrìndínlógún, mẹ́rìndínlógún, dínlógún. So they are still talking about the same thing. 16. You can say ẹ̀rìndínlógún, ẹ̀rìndínlógún, ìkẹrìndínlógún, mẹ́rìndínlógún. So 17. 17. So you can say ẹ̀tàdínlógún, ẹ̀tàdínlógún, ẹ̀tàdínlógún. You can say ìkẹtàdínlógún, ìkẹtàdínlógún, or you also say mẹ́tàdínlógún. You see, so remains 18, 19. So I'm rubbing it off.